Iṣẹ́ òkìkí, iṣẹ́ òkìkí tó dájú, kéèyàn popular, kéèyàn popular, fame, popularity, iṣẹ́ òkìkí tí wọ́n máa fi ń mọ̀yàn dáadáa. Bóyá lórí iṣẹ́ téèyàn ń ṣe ni o, bóyá lórí nǹkan míì ní ti dáadáa, òun ni iṣẹ́ òkìkí yìí wà fún. Tàbí tó jẹ́ pé ìwọ tó jẹ́ pé ò ń kọ orin, tí o wá fẹ́ ní òkìkí, òkìkí tó fẹ́ ní òkìkí nídìí iṣẹ́ orin ẹ̀, tàbí ò ń ṣe tíátà tó wá fẹ́ ní òkìkí dáadáa káwọn èèyàn mọ̀ ọ́, agbọ́n kan, àdán kan àti odidi atare kan ló máa lò. Àmọ́ a lè máa bára wa sọ ọ̀rọ̀ ewé àtegbò ká má tún máa yára wa ní ọgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. Arákùnrin kan ló pè mí, àmọ́ ọ̀nà arákùnrin yìí jìn díẹ̀. Wọ́n wá bi mí léèrè pé ǹjẹ́ lóòótọ́ ni iṣẹ́ òkìkí wà? Èmi wá dá wọn lóhùn pé bẹ́ẹ̀ ni. Àmọ́ dáhùn mi lórí wọn fún wọn jọ́nà ni pé mi ò dá wọn ní dá lóhùn pé bóyá màá ṣe fún wọn. Mo dá wọn lóhùn jọ́nà pé kí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún mi. Torí pé èmi ó ṣàlàyé ẹ̀, màá sì fẹ́ kán dán wò. Màá sì fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní tẹ̀ ń gbọ́ mi náà ní òní, tá a bá wà nípò ẹni tó ń wárò nǹkan bẹ́ẹ̀, ká dán wò. Ẹ wá rí lẹ́ẹ̀kan sí i, a ní máa bára wa sọ̀rọ̀ àwọn àṣírí kọ̀ọ̀kan báyìí ká má máa fúnra wa lómi ọgbọ́n àtìmọ́mú. Tó o bá dọ́dọ̀ adáhunṣe, bóyá ọ̀dọ̀ babaláwo ni o, bóyá ọ̀dọ̀ àfáà ni o, bóyá ọ̀dọ̀ oníṣègùn ni o, bóyá ọ̀dọ̀ wòlíì ni o, tó ní ẹ dákun, mo fẹ́ iṣẹ́ òkìkí. Ọ̀pọ̀ nínú wọ́n lè má mọ kí ni nǹkan tó wà lẹ́yìn iṣẹ́ òkìkí, àbí ṣebí nǹkan tó bá lọ ni wọ́n ṣe fún ọ. Ó dáa kéèyàn ṣe iṣẹ́ òkìkí lóòótọ́ fún ẹni tó bá lè ṣe é, kí wọ́n má fi lo ògo ẹ mọ́ ògo. Orin ni mò ń kọ o, jẹ́ kí wọ́n gbóhùn mi nídìí orin tí mò ń kọ yìí o, ìlù ni mò ń lù ní o, jẹ́ kó kìkì mi, jẹ́ kó ògo mi ó búyọ. Ọjà báyìí báyìí ni mò ń tà ní o, jẹ́ kí ògo mi búyọ. Àwọn ẹlòmíì máa ń sábà wo iṣẹ́ yìí, iṣẹ́ òkìkí fúnrú nǹkan báyìí. Ẹ wá rí òkìkí lẹ tọrọ. Ṣé àṣà àti ráwọn tó jẹ́ pé wọ́n lókìkí tí wọ́n sì lówó lọ́wọ́, àmọ́ ayé mọ̀ wọ́n lókìkí dáadáa. Kódà tí mi ò tiẹ̀ rí mọ́tò rà nù wọn, tí mi gan ò rí lé kọ́. Mo forúkọ bo òṣèré kan láṣìírí níjọ́ tá a pàdé ẹ̀ nínú mọ́tò. Kódà ẹni náà ní òkìkí débi pé àmọ́ pò tá a bá ni ó fi wá máa mú àwọn tó jẹ́ pé olówó wọ́n á rí, wọ́n á máa lérò pé bóyá ó ti ní tán ni, àmọ́ tí wọ́n sì ní mọ̀ pé bọ́dì lásán ló ní, kò sí ẹ́ńjìnì. Ó
oríṣiríṣi òkìkí ló wà. Wọ́n ò ní sọ nǹkan tó wà lẹ́yìn òkìkí, wọ́n ò ní sọ fún yín. Ṣèbó òkìkí ṣèbó fẹ́ popular ni. Á ṣe fún ọ, wà á popular. Àmọ́ ǹjẹ́ o mọ nǹkan tó ń tẹ̀lé òkìkí? Àkọ́kọ́ aburú púpọ̀ máa ń tẹ̀lé òkìkí. Aburú púpọ̀ a máa tẹ̀lé òkìkí. Ìwọ tó o bá ti lókìkí, wàá máa múra àti rojọ́, wàá máa múra àjà, àṣàsí ó máa pọ̀, wọ́n máa fẹ́ dán ọ wò, wọ́n máa fẹ́ dán ọ wò lóríṣiríṣi. Ṣèbó òkìkí ni. Àwọn nǹkan tó kìkí máa ń kó jọ, òun náà nìyẹn. Ìwọ tó fẹ́ lókìkí, ǹjẹ́ o ti sáré pé tó kìkí bá dé kówó tẹ̀lé? Ṣé gbogbo àwọn tó lókìkí ṣe ni wọ́n ń lówó lọ́wọ́ ni? Kì í ṣe gbogbo wọn. Àbí? Wọ́n ní ọ̀rọ̀ tá a bá fi lọ àfáà ńlá àfáà ń dá sí. Ọ̀rọ̀ tá a fi lọ babaláwo ni ó dá sí. Ọ̀rọ̀ tá a fi lọ oníṣègùn, tá a fi lọ wòlíì ni ó dá sí. Èyí tó o bá fi lọ wọ́n, wọn ò ní dá sí. Àmọ́ ńgbà míì, ó wá dáa kéèyàn dá sí nǹkan tí wọ́n ò fi lọ yàn. Ìwọ tí wọ́n fi oṣẹ́ òkìkí lọ, tó jẹ́ pé òun náà ló dẹ̀ gbélé wọn lọ́wọ́. Ó dẹ̀ dá mi lójú pé ó lè má mọ̀ pé ó yẹ kó o tún ṣe nǹkan míì tó tún yàtọ̀ sí i fún wọn, tàbí kó ṣàlàyé pé tọ́ tẹ́ ẹ bá ti wá ní kinní ìtàn o, tó kìkì ti dé, ní tó kù báyìí 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 òun lẹ máa wá ṣe tówó fi tẹ̀lé. Kò sí béèyàn ṣe fẹ́ ní òkìkí táburú ò ní tẹ̀lé o. Èmi ò wá láti wá kọ́ wa gbogbo eléyìí lónìí o. Àmọ́ wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ pé tó bá dénú ẹ̀ á dodidi. Ìyẹn fún ọmọlúàbí tó bá ní àbọ̀ yòókù nínú. Tí ò bá ní nínú, àbọ̀ náà ni ó sì wà nínú ẹ̀. Èmi náà mọ̀ lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí ẹ̀wé ń jẹ́. Lórí ètò yìí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ nǹkan tí a gbé dání tí a máa ń sọ. A máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò. Láwọn nǹkan kéékèèké báyìí. A máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó mọ̀ ṣe wá ní àǹfààní dáadáa. Àìwá ní fọ̀hùn mọ́, àti ń já ó ti ń jẹ́, àti ń wá ó ti ń fọ̀hùn. Àìní jẹ́ mọ́, àìní fọ̀hùn mọ́, Ọlọ́run má jẹ́ kó kángun sẹ́nì kọ̀ọ̀kan wa. Tó bá jẹ́ pé ńgbà àkọ́kọ́ leléyìí tó rí fídíò yìí, tó rìnà pàdé fídíò yìí, má ṣe gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún àwa náà ní encouragement láti lè máa tún mú àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí wá. Tó bá lọ, tó wò, tó like, tó subscribe, tó comment, ó dàbí ẹni tó lè kó lẹ́rù lọ ni. Torí pé nínú ààyè, nínú pé kò sáàyè náà láti wá ààyè láti wá bára wa sọ̀rọ̀, ká tún kọ́ra wa lọ́gbọ́n, ká tún fúnra wa ní omi ìmọ̀ mu. Ẹwà lẹ́yìn tí mo wá fún wa ní òní náà ni à ń pè ní iṣẹ́ òkìkí. Iṣẹ́ òkìkí. Kí ni nǹkan náà tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká lọ sọ́jà. Ẹ jẹ́ ká wá àgbọn kan tó bá lómi inú dáadáa, àgbọn tó bá tóbi, tó bá kẹnu dáadáa. Ṣáà ti rí. Ẹ jẹ́ ká ra ẹyẹ àdán tí ò tóbi púpọ̀. Ẹyẹ àdán tí ò tóbi. Kì í ṣe ẹyẹ òǹbẹ o. Ẹyẹ àdán tí kò tóbi púpọ̀. Ẹ jẹ́ ká rà á pẹ̀lú odidi atare kan tó bá kún dáadáa, tó tóbi dáadáa. Tá a bá ti wá délé, ojú mẹ́ta báyìí, òun náà làgbọ́n ní o. Ẹ jẹ́ ká fi kíní kan lu gbogbo ojú mẹ́tẹ̀ẹ̀ta yìí.
ṣáà ti lú. Ẹ wá jẹ́ ká lọ ẹyẹ àdán yìí kó kúnná lúbúlúbúlúbú. Tá a bá ti lọ tó bá ti kúnná, ẹ wá jẹ́ ká máa rọ ẹyẹ àdán tá a lọ yìí sí gbogbo ihò mẹ́tẹ̀ẹ̀ta ojú àgbọ̀n yìí. Ihò mẹ́tẹ̀ẹ̀ta náà ni kó máa gbà wọlé. Ẹ má jẹ́ kó gba ihò kan wọlé o. Tá a bá bù sí ihò alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká fi kinní kan ti wọlé, ká bù sí ihò ẹlẹ́ẹ̀kejì, ká fi kinní kan ti wọlé, ká bù sí ihò ẹlẹ́ẹ̀kẹta. Bá ṣe wá máa bù títí tí ó fi tán nìyẹn. So ti tán, ẹ jẹ́ ká gbé jókòó sínú apẹ. Ó lè fẹ̀gbẹ́ ti apẹ kómi inú ẹ̀ sáà mọ́ ti dànù. Tá a bá ti gbé jókòó nú apẹ, ẹ jẹ́ ká f'odidi atare kan tì lẹ́gbẹ̀ẹ́. Àmọ́ pẹ́ kó tó jó tán o. Ẹ jẹ́ ká dè, ṣáà ti dè. Ẹ jẹ́ ká kó ọ̀pọ̀lọpọ̀ iná sí ìdí ká jó. Tó bá ti jó tán, ẹ jẹ́ ká lọ kúnná. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ̀kọ́ la fi máa fọ́ mu. A fi mu ẹ̀kọ́ gbóná o. Ẹ má bù sínú ẹ̀kọ́ gbóná o. Ẹ̀kọ́ tútù, ẹ̀kọ́ eléwé. Kò bá jẹ́nu nylon wọ́n ṣe sí, kò bá jẹ́nu pépà ni wọ́n ṣe sí, kò bá jẹ́nu bódẹ̀sì wùwá. Ẹ jẹ́ ká pògì ká gbélẹ̀ kó tutù kó ti di ẹ̀kọ́ jíjẹ. Ẹ jẹ́ ká bu díẹ̀ inú ẹ̀tù yìí sórí ẹ̀ ká fọ̀pọ̀ ká máa mú. Bẹ́ẹ̀ láṣẹ wa máa mú títí tá fi lò tán. Ẹ̀yin èèyàn mi, iṣẹ́ òkìkí ni. Iṣẹ́ òkìkí ni. Ẹ wá rí i pé mo tẹnumọ́ lẹ́ẹ̀kan pé àbí ìwọ tí o lọ sí fámásì tó ní orí ń fọ́ ẹ, tó sì jẹ́ pé typhoid malaria ló ń ṣe ẹ́. Ṣebí ẹ mọ̀ pé typhoid malaria oríṣiríṣi nǹkan ni ó kó dání. Bó ṣe ń kórí fífọ́ wá ní ó mú inú rírun wá. Ó wá lórí ló ń fọ́ ẹ. Wọ́n fún ẹ lóògùn orí fífọ́ o lò. Orí fífọ́ lọ, typhoid sì wà lára. Ṣé ẹ mọ̀ pé n tó ti ń dáa jù ni pé kéèyàn tọ́jú typhoid gangan. Béèyàn bá ti tọ́jú ẹ̀, orí fífọ́ ó lọ, inú rírun ó lọ. Iṣẹ́ òkìkí ló lò. Wàá lókìkí. Kí wá ní nǹkan tó tún mọ̀ sí lẹ́yìn iṣẹ́ òkìkí? Tó bá ti lókìkí tán, òun náà ni wàá lọ wá nǹkan bí ẹ̀yọ́nú kó máa lò dáadáa. Máa wá nǹkan bí ẹ̀yọ́nú kó máa lò dáadáa. Pàápàá jùlọ, gbogbo iṣẹ́ ẹ̀yọ́nú tó bá ti jẹ́ pé à ń fi òrí. Mo ti sọ gbogbo ẹ̀ dáadáa nínú àwọn fídíò mi dáadáa. Tá à ń fi òrí pò tàbí à ń ju òrí sí, à ń gbé sínú òrùn kó yọ́. Ẹ jẹ́ ká máa lò wọ́n dáadáa. Bókìkí bá dé lágbára Ọlọ́run, owó ò ní wọ́n o. Tó bá tún wá ṣe yẹn tán, àwọn nǹkan asẹ́ta àgbélépọ̀tá tún jẹ́ nǹkan tí ó máa wà nínú nǹkan tó máa lò. Ayé ò ní mú wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà táyé fi ń wá òkìkí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan burúkú ó wà tí wọ́n fi ń wá òkìkí. Tó o bá fi nǹkan burúkú wá òkìkí, tó bá ń gbé ẹ lọ sókè tí ìwọ náà ń dùn pé òkìkí ti dé, nígbà tó bá máa jù ẹ́ gbálẹ̀, ìyókù kù sí ẹ lọ́wọ́. Àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ kan tó jẹ́ pé mo kàn máa ń wò wọ́n pé ǹjẹ́ ṣé lóòótọ́ ni ṣá? Àwọn èèyàn máa ń sọ pé ìbínú Ọlọ́run tí nǹkan kan bá pé bí àpẹẹrẹ ń sìn, wọ́n á ní kí ìbínú Ọlọ́run kó máa bá èèyàn kan. Tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbì kan, wọ́n ní Ọlọ́run bínú. Ọlọ́run ò bínú mọ́. Ọlọ́run ò bínú sáwà generation yìí mọ́. Kò sí ìbínú Ọlọ́run lórí èèpẹ̀ mọ́. Àmọ́ n tó wá kù mọ́ àwọn ẹ̀dá lára, ohun tó ń jẹ́ ìbínú Ọlọ́run, ta ló ní ara àti gbà bínú Ọlọ́run sí?
ṣé nǹkan tí wọ́n sọ pé ó tóbi ju ayé lọ ó tóbi ju ọ̀run lọ? Wọ́n wá ní ó bínú sí èèyàn téèyàn ò rí bínú ẹ̀ gbé sára, èèyàn ò lè rí gbé sára. Ó wá ti dá olúkálùkù wa pẹ̀lú kádàrá wa, àbí? Gbogbo nǹkan tá a bá ti ṣe, tá a bá ti rí nǹkan tí ò dá ń bẹ̀, kì í ṣe ìbínú Ọlọ́run o, àwa la fọwọ́ ara wa fà á. Àbí ìwọ tí wọ́n ní kó má mutí mọ́, tó mú tí gbogbo ẹ̀dọ̀ ẹ jóná, ṣé ìbínú Ọlọ́run nìyẹn? Ìwọ náà ló fọwọ́ ara ẹ fà á, àbí? Ìwọ tó jẹ́ pé wọ́n ní wo kíní yìí o, tó bá kàn ẹ́ lẹ́nu ikú ni, ó dẹ̀ mú, ó dẹ̀ fi kanu, ó dẹ̀ kú, ìyẹn ó ṣèbínú Ọlọ́run, ìwọ ló fọwọ́ ara ẹ fà á. Gbogbo ohun tó bá ti wá ń ṣe ẹ̀dá láyé, ó ti wà nínú àkọọ́lẹ̀ tiẹ̀ ni o, inú àkọọ́lẹ̀ tiẹ̀ ló wà. Tó bá wá ìwàkuwà torí pé o fẹ́ lókìkí, àbí? Wọ́n ní o lọ mọ́mọ ẹ wá, wọ́n ní o mú kankan wá lára ẹ láti lò fún ẹ nítorí pé òun wókìkí. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Nígbà tí ìgbẹ̀yìn ẹ bá máa dé sí ẹ, ìbínú Ọlọ́run á pè, kì í ṣe ìbínú Ọlọ́run. Mélòó lára ẹ tí wàá gbà ìbínú Ọlọ́run sí? Ẹ wo èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé mọ̀ sí ìwé ń jẹ́. Ẹ rí i tó bá dìgbà míì, á tún mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò yìí, kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan tá a ṣe àti èyí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó, ó dàbọ̀.